Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV. Enitan onírìṣà Enitan onírìṣà nígbàkejì àdìmúlà o Adeyeye Ogunwusi wa onírìṣà àbíyọ níbẹ̀rún bẹ̀fà o Enitan àbíyọ níbẹ̀jẹ̀ bẹ̀jọ kábíyèsí Ogunwusi olórí ládìládì mọ́ni Enitan ọ̀jájá kejì Ogunwusi wa onírìṣà òtítì àrìnkìlẹ̀ omi títì yé Ogunwusi ó kọ́lé òtútù ó kọ́tọ̀ rìnrìn Enitan àyíkìtì ogun ètìrì ogun onírìṣà kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ọba Enitan. Kábíyèsí aláyélúwà kábíyèsí o onírìṣà ọba ńlá tó jọba lọ gbákejì àdìmúlà atọ́ba tẹ́lẹ̀ kó tó wá Ọba Adeyeye Babátúndé Enitan Ogunwusi ọba tí ń gbàdọ̀bálẹ̀ ọba ọ̀jájá kejì kábíyèsí o ọba ńlá ọba tí gbàdọ̀bálẹ̀ ọba kílẹ̀ òrọ́ kẹ́kẹ́ arìnkìlẹ̀ omi títì kílẹ̀ òrọ́ kẹ́kẹ́ ọ̀lẹ́wà lówó bàbá ń sọ̀mù kádé ó pẹ́ lórí o kábíyèsí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àṣẹ wá ẹ̀sìn ọba jẹ̀kú pẹ́ àṣẹ ìdùà àwọn olórí àṣìṣe ìgbépẹ́ ìrùkẹ̀rẹ̀ ọ̀jẹ̀jẹ̀jẹ̀ yọ̀jẹ̀ dọ̀kìnní àṣẹ ìdùà kẹ́ẹ̀pẹ́ bí ewé àgbẹ̀ kábíyèsí kẹ́ẹ̀tọ́ bí ewé atọ́ ẹ ṣàṣẹ bàbá kẹ́ẹ̀gbó bí olúgbóngbó ti gbó kẹ́ẹ̀gbó bí olúgbóngbó ti gbó kẹ́ẹ̀bẹ́ gbogbo kẹ́ẹ̀gbó bí àwọn àgbàkan tí wọ́n gbó títí tí fọmọ owó sóńdè sọ́rùn nísàlù ayé ọ̀run ọmọ owó ọ̀hún wá jẹ títí ọjẹ dọkínní bẹ́ẹ̀ ni o ọ̀tún Ilé Ifẹ̀ arójú lásìkò tẹ́ ẹ ó jọba ti rójú tẹ́lẹ̀ kò sí Ilé Ifẹ̀ aráyè yóò sì mọ rójú wàhálà àti ìdààmú ti kú tòfò tàrùn kọ́ mọ gbẹ́rù ìgbẹ́wò wá látàkété sí a ìtòwò tọmọ wọlé wá bá ní. wọn bá dọ̀wẹ́kẹ́ mo kí gbogbo ìjòyè apá ọ̀tún mo kí gbogbo ìjòyè apá sí. abàkólọ́mù dódódó pẹ̀kú àtìlẹ́yìn Ọba Adeyeye Enitan wọ́n sọ̀pọ̀tì bàbá ǹlẹ́ o Ọba Ogunwusi kábíyèsí o òtítì arìnkìlẹ̀ omi títì. ọmọ kẹ́kẹ́.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV.